Ẹ̀yin èèyàn lé èwo lẹ ṣe ṣàlàáfíà lẹ́wà gbogbo lé ńkọ́. Wọ́n ní Iyalaje, wọ́n níṣe ni ó fa àwọn yèyé mẹ́ta o. Wọ́n accuse yèyé mẹ́ta lórí ọ̀rọ̀ Queen Naomi. Ẹ jẹ́ ká jọ gbọ́ gist tèmi. Ẹ̀yin èèyàn lé kì í ṣe nǹkan kékeré o. Wọ́n ní bí Iyalaje ṣe bẹ̀rẹ̀ sí pariwo àwọn yèyé mẹ́ta nìyẹn o. Wípé àwọn ni wọ́n kọ̀ sí gbogbo wàhálà o. Wípé òun organize party fún Queen Naomi. Ó ní kò sí èèyàn kankan tó wá. Wọ́n ní bàbá kábíyèsí ò lọ. Àwọn yèyé mẹ́ta ò lọ. Gbogbo àwọn ẹ̀gbọ́n kábíyèsí kò sẹ́ni tó lọ. Wọ́n ní kò sẹ́ni tó show up. Wọ́n láwọn ọ̀rẹ́ ti ẹnìkan ló wà ńbẹ̀. Ẹ̀yin èèyàn lé àwọn èèyàn ń béèrè pé kí ló dé tó ń ṣe welcome party fún Queen Naomi. Wípé ṣé òun kọ́ ló lé Queen Naomi kúrò nínú palace ni. Wípé kí ni tiẹ̀ láti máa ṣe welcome party fún Queen Naomi. Ó ní pé reconciliation party ló ń fẹ́ ṣe fún Queen Naomi. Ẹ̀yin èèyàn lé wọ́n ní nǹkan tí Iyalaje wọ́n ní tún tí Iyalaje ń pa nínú palace kábíyèsí. Wọ́n ní kì í ṣe nǹkan kékeré. Wọ́n ní kì í ṣe nǹkan kékeré rárá. Ẹ̀yin èèyàn ẹ jẹ́ ká jọ máa gbọ́ gist lọ. Ẹ̀yin èèyàn lé kì í ṣe nǹkan tó easy rárá ni Iyalaje ń ṣe nínú palace kábíyèsí. Bí a ṣe gbọ́ wọ́n ní ọmọ wọn wọ́n ní ṣe ni Iyalaje wọ́n ní wọ́n fún ọmọ wọn ní bàtà kábíyèsí àti Queen Naomi. Ipe kí ó mú lọ sí Kwara láti ipe ọmọ yẹn lòun ò mọ nǹkan tí wọ́n fẹ́ fi bàtà ṣe. Ọmọ yẹn wà innocent. Ọmọ yẹn lọ sọ gbogbo ọ̀rọ̀ yìí fún kábíyèsí ni. Ọmọ yẹn wá mú bàtà yẹn ó mú lọ fún ẹni tí wọ́n ní kó lọ fún ní bàtà yẹn ní Kwara. Ọmọ yẹn come out ní ìsìn ń sọ fún kábíyèsí wípé Iyalaje ni wọ́n rán òun ní iṣẹ́ yẹn. Wípé láti lọ mú bàtà lọ sí Kwara láti lọ fi ṣe nǹkan. Ọmọ yẹn ní pé òun wà innocent pé nǹkan tóun fi ń jáde tóun fi ń sọ̀rọ̀ yìí ni pé òun ò fẹ́ kí ẹ̀gún àti èpè kó já òun. Wípé torí òun ò fẹ́ wàhálà. Wọ́n ní nǹkan tí ọmọ yẹn fi jáde nìyẹn. Wọ́n ní ọmọ yẹn sọ gbogbo ọ̀rọ̀ yìí fún kábíyèsí. Wípé kí kábíyèsí dáríjì òun kí Queen Naomi dáríjì òun. Nǹkan tí Iyalaje ṣe nínú palace kábíyèsí kì í ṣe nǹkan kékeré rárá. Ṣé ẹ mọ̀ pé tó bá jẹ́ pé Iyalaje ò lọ ṣe party tán lọ ṣe yẹn. Ṣé ẹ mọ̀ pé ọ̀rọ̀ yìí kò bá tún máa jáde mọ́. Ṣùgbọ́n nígbà tó yẹ pé Iyalaje gangan fúnra wọn wọ́n ní lọ́wọ́ wọ́n dì mẹ́rù. Èmi ò mọ party ìranù tẹ́lẹ̀ ń ṣe. Queen Naomi ní àwọn ò fẹ́ wàhálà. Àwọn fẹ́ jókòó sáàyè àwọn. Àwọn ò fẹ́ bìlìsì. Still yet ẹ máa fa wàhálà lẹ́sẹ̀. So bí gbogbo ọ̀rọ̀ ṣe jáde nìyẹn o. Tí àwọn èèyàn bẹ̀rẹ̀ sí dìgì ọ̀rọ̀ Iyalaje. Wípé nǹkan báyìí ni wọ́n ṣe o. Tọmọ wọn náà fi jáde tó fi sọ títẹnu. Ẹ dẹ̀ mọ̀ kábíyèsí wọ́n ní kí wọ́n jọ kó má wá sí palace àwọn ọmọ ní for now. Ẹ mọ̀ pé Ashley náà jáde. Ashley náà sọ̀rọ̀ wípé Iyalaje àwọn ni wọ́n ṣe okùnfà tí àwọn àti Queen Naomi fi jà. Ó ní pé gbogbo nǹkan tí Iyalaje ń sọ nígbà yẹn pé ó fẹ́ fẹ́ ọmọ ẹ̀ fún kábíyèsí ni. Ìtorí ẹ̀ ni Iyalaje ló fi ń gbé gbogbo ìgbésẹ̀ tí Iyalaje ń gbé yìí. Ẹ̀yin èèyàn lé kì í ṣe nǹkan kékeré ló ń ṣẹlẹ̀ nínú palace kábíyèsí. Ìgbà yẹn gan wọ́n ní Iyalaje gan wọ́n náà ń sunú palace bí ìgbà tó yẹ pé ilé wọn ni palace ni. Èèyàn lé wọ́n ní pé ìtú tí Iyalaje ń pa nínú palace kábíyèsí nìyẹn. Ẹ mọ̀ pé Ashley náà jáde táṣìírí sọ̀rọ̀ ẹ̀ pé Iyalaje ló ṣokùnfà bí òun àti Queen Naomi ṣe jà. Wípé Iyalaje wípé torí gbogbo nǹkan tí Iyalaje máa ń sọ fún nípa Queen Naomi ìgbà yẹn pé tó ń ba Queen Naomi jẹ́. Wípé ó ń try láti lé Queen Naomi kúrò nínú palace kó bá fi fẹ́ ọmọ ẹ̀ fún kábíyèsí ni. Ẹ rí pé yìí tún lágbára èèyàn lé. And bàbá wa Adéyẹyè Ògúnwùsì mo wólẹ̀ forí adé o kábíyèsí. Kábíyèsí ò ń ṣe èèyàn báyẹn. Kábíyèsí ní taste. Wọ́n ní taste fáwọn obìnrin
tó ń fẹ́ wọn kò kí ń fẹ́ just obìnrin. So ẹ mọ̀ pé ọkùnrin gan ó gbọ́dọ̀ kíyèsára ní ìgbà míì. Ṣùgbọ́n right now kábíyèsí ń sọ fún Iyalaje pé kán jọ nítorí Ọlọ́run kán má wá sí palace àwọn ọmọ, kán jókòó sí ilé ọkọ wọn, kán má ní àwọn lára, kán dẹ̀ má ní àwọn ìyàwó àwọn lára. So right now tí Queen Naomi dẹ̀ ń padà bọ̀ wá sí palace, ìyẹn máa dínkù gbogbo ṣòṣòṣòṣò wọn tí wọ́n máa yọ fòròfòrò lọ sínú palace yẹn, ó máa dínkù. So ẹ̀yin ará ilé gist tá gbọ́ ní ìta ní ká mú wá fún yín. Ṣe ni wọ́n ní Iyalaje ń fa àwọn yèyé mẹ́ta o, wípé àwọn yèyé mẹ́ta wọ́n ní ṣe lórí ọ̀rọ̀ bí Queen Naomi ṣe kúrò nínú palace. Ẹ̀yin èèyàn lè tá bá tún gbọ́ update mi, a máa jẹ́ kẹ́ gbọ́. Mo dúpẹ́ púpọ̀ lọ́wọ́ yín fún àdúró tí yín lórí channel mi. Ẹ jọ̀ọ́ ẹ bá mi fún fídíò yìí ní thumbs up o. Òkè òkè ni ọlá yín á máa lọ, ọlá yín ò ní lọ ìsàlẹ̀ láéláé. Please share this video, like and subscribe. God bless you all.